ẹ kú dédé ìwòyí ẹ̀yin yẹn wa ara ò le bí ẹ kú mọ̀ pé a ní fi gbàkọ̀bọ̀ kan nú fún yín pẹ̀lú tí mo mú wáyìí ìbéèrè kan tí kò kọ́kọ́ béèrè ni pé ǹjẹ́ ní a sọ pé Òbésèré ọmọ Rápálá ó lówó ju Alhaji Wasiu Ayinde lọ pẹ̀lú àwọn nǹkan tí mo tún rí báyìí torí pé bẹ́ẹ̀ mi ṣe rí yìí ó ṣeé ṣe kẹ́yìn náà ti rí àbíkẹ́ ẹ mọ̀ tí ì rí lọ́jọ́ tó mówó tì gbọ́ yín ẹ mọ́ gbàgbé pé Alhaji Àkàndé Òbésèré ọmọ Rápálá ó fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó fún wọn ní ẹ̀bùn rẹpẹtẹ lọ́jọ́ tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí 60 ọdún níjọ́ oníbẹ̀rùn ẹnìkan tó ṣe tó ṣàdéhùn fún àdéhùn ó ti múṣẹ báyìí o ṣùgbọ́n ẹjẹ́ àjọ lọ wo irú àdéhùn wo ló ṣe fẹ́ ni o irú àdéhùn wo ló múṣẹ ǹjẹ́ ní a ti rí eléré kan àbó olórin kan tó mú irú àdéhùn báyìí ṣe fọmọlẹ́yìn àbí tó ṣe irú nǹkan báyìí fọmọlẹ́yìn rẹ̀ rí ẹ wá nǹkan fìdílé ẹ farabalẹ̀ tẹ́ bá ti wá wo fídíò yẹn tán mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ ṣe sùúrù àwọn àlàyé kan wà tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yẹn ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ àjọ máa wò ó. So máa wọlé lọ báyìí wọ́n ti ṣe gbogbo pop o wọ́n ti ṣe pop o sitting room rẹ̀ gbàgàmù yìí sitting room rẹ̀ dining rẹ̀ kitchen rẹ̀ o kitchen nìyí o kitchen ní bíbá ẹ̀. Ok, story ó dàbí pé yẹn jáde síta ni. Sorry, another room rẹ o. Master rẹ Sàlábà kú oríire o. Ìwé lè rẹ̀ rè tí wọ́n ń pè mí pé bọ̀dà Bọ́lá dà pọ̀lìntì dà èmi pọ̀lìntì ọ̀hún rè ẹgbẹ́ kámẹ́rà sí mi lójú kí wọ́n lè lójú mi pọ̀lìntì rè Bọ́lá pọ̀lìntì rè àwọn woman rè world marketer fọ́tò Òbésèré rè o òun rè o gbogbo agreement ilé yẹn rè o gbogbo bá ṣe sanwó rè o tàbí sanwó gbogbo ẹ̀ rè o òun rè o ìsọ̀wàdà ọmọbí ṣeré o. Nọ́bí ṣeré nọ́bí ṣeré ó yẹ máa bọ̀ kitchen visitor toilet rẹ o visitor toilet rẹ o ẹ tún máa bọ̀ yàrá méjì yòókù rẹ o yàrá kan tọ́ílẹ̀tì kan bẹtírúmù kan tó ń pè ní ensuite ní oore tọ́ílẹ̀tì and bẹtírúmù ní yàrá ẹ tún máa bọ̀ yàrá kejì ẹ máa bọ̀ yàrá kejì yàrá kẹta rè Sàràfà máa kó bí ìwádìí má kó bí ìjọ Sàràfà ọgá ọ̀rọ̀ ọjọ́ ìyàwó kẹ bó ṣe rí nìyẹn o ẹ̀ǹsùtì ní o wọ́n bí ṣeré o. Congratulations sir. Kò ní bàjẹ́ o. Ẹ pẹ̀lẹ́ sir. Kò ní adúpẹ́. Bàbá wa Bọ́lá Bọ́lìntìn. Èmi rèé. Àwọn èrè o torí nígbà tí papa sọ ní ọjọ́ birthday yẹn wípé. Ẹ̀gbọ́n Bọ́lá dà. Pé ẹ̀gbọ́n Bọ́lá dà. Ṣé láyà tèmi gan já pàápàá ìwọ Ọlọ́run. Ṣé wáyé látọjọ́ tí papa ti sọ wípé àwọn gbé ilé fún ìkan lára ọmọ báǹdì wọn tó jẹ́ Ọ̀yọ́ Sàràfà gbogbo amọ̀sọ nílùú wọn. Sàràfàdín. Láti wá ń wòye pé Sàràfàdín Sàlàudín. ìjọ wọn kò lọ sí ilé ọ̀hún inú mi wá dùn pé lónìí báyìí a jọ wà ní ilé ọ̀hún gangan báyìí tí wọ́n sì kó kọ́kọ́rọ́ ilé fún wọn. Nígbà tí wọ́n sọ pé ẹ̀fà ilé Sàràfàdín báwo ló ṣe rí lọ́kàn yín? Inú mi dùn débi pé mo fò kí mo fẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn
bàbá náà ló ní sáré bóun ṣe àwọn nǹkan kan so ti yẹ yín sìn so àwọn nǹkan tá a fẹ́ fi ṣàwọn àlejò pàtàkì yẹn ni mò ń mójútó níbi tí mo wà mi ò tiẹ̀ mọ̀ pé wọ́n ti ń pé kí n máa bọ̀ sí orí stage ìgbà tí máa fi dé báyìí kíní ẹ̀sìn yẹn ó ti kọjá so then ìgbà tó dé yẹ pé lóòótọ́ ni bàbá yẹn gidi ní nà ó ẹ jẹ́ kẹ́mi sóòótọ́ fún yín èyí tó lè sọ nínú oore tọ́lọ́run ṣe fún ni wọ́n ló sọ yẹn àwa mọ̀ pé ju tó ṣe lọ ètò lè sọ ó tó ju tó ṣe lọ wà láì súnmọ́ bí láì. ètò fẹ́ káwọn èèyàn mọ̀. ni wọ́n mọ̀ yẹn bí mo ṣe wà yìí ilé parọ́ nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ni mò ń bá sọ fún aráyé kan lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọmọ mi lọ́wọ́ méjì ló wà yunifásitì tó ń sanwó wọn náà. ẹnìkan kò mọ̀. èmi fúnra mi dẹ̀ ti nílé tèmi òun náà ní ló ti fẹ́ parí ẹ̀. àbí kí wàá ní. irú èèyàn wo lẹ lè pe Alhaji Abbas? àkàndá ọlọ́run tọ́lọ́run dání àkàndá ni torí tó bá fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn ni ó wà ní máìndì èmi súnmọ́ gan mo rí oríṣiríṣi surprise lára ẹ̀ tọ́lá mú pé fẹ́ ṣe nǹkan kò dẹ̀ ní fẹ́ ṣe nǹkan fọwọ́ ọ̀tún kọ́wọ́ sí ó mọ̀ àdúrà tó ń fún rẹ̀ dẹ́ máa ń ṣe fún rẹ̀ ní àdúrà kan náà bí wa Muhammad sallallahu alaihi wasallam tó máa ń ṣe ní Alhaji Abbas Akande PK First Agbákẹ́ Abọ́bagún wà tilẹ̀ Yorùbá tó máa ń ṣe fún rẹ̀ á ní wọ Ọlọ́run á ní jẹ́ màmá kéré lójú ara mi jẹ́ màmá kéré lójú ara mi màmá jẹ́ ríra mi jẹ́ màmá kéré lójú ara mi kí n dẹ̀ máa tóbi lójú aráyé àdúrà tó máa ń ṣe nu Ọlọ́run dẹ̀ ti gbà Ọlọ́run ó sì gbà jù bẹ́ẹ̀. ọmọ kéré lójú ara wọn ọmọ tóbi lójú aráyé. wàláì tó bá fẹ́ kí mi yóò fẹ́ dọ̀bálẹ̀ mi nígbà ìwọ́n lọ fẹ́ dọ̀bálẹ̀. tí àwọn èèyàn bá ń fojú kéré Alhaji Abbas Akande Obisere báwo ló ṣe máa ń rí lọ́kàn yín. ṣé ẹ máa gbọ́ o Ànábì wa Muhammad Jesus Christ gbogbo àwọn òjíṣẹ́ tó ti wálé ayé làwọn èèyàn nígbà tí wọ́n mọ̀ wọn lójíṣẹ́ ẹni tí ọmọ ni ní fi ní ṣeré nígbà àwọn ọmọ mẹ́tàkẹ́ máa ń fojú kéré wo Alhaji Abbas Akande kò bí ìgbà tí ọmọ nǹkankan ni torí Ọlọ́run ò dá ní kékeré ẹni tó bá wo ìgbésí ayé rẹ̀ gan yóò mọ̀ pé àkàndá Ọlọ́run ni Alhaji Sikiru Ayinde Barrister Ọlọ́run fọ̀run kẹ́ wọn lójó tí oṣù tó rọ̀ Alhaji Abbas Akande Paramount King of Music Oko Besere wọ́n lójó tí oṣù rárá tó rọ̀ ni. ìjọ tí ò fẹ́ nìkan kan. kò sẹ́ni tó lè sọ̀gbà tí ó dà kò lè dá ní nígbà tẹ́ ẹ mọ̀gbà tó Ọlọ́run ṣẹ̀dá ẹ̀ sì ń bẹ́ẹ̀ ní ọ̀tọ̀ Ọlọ́run dà ẹ̀ sì ń bẹ́ẹ̀ Sàràfà òun rè Bọ́bí Sàràfà inú rẹ̀ dùn ní wí ẹni ẹlẹ́ni mọ́jà mi náà nǹkan. mo dúpẹ́ lọ́wọ́ yín kan púpọ̀ gan ni. ẹja dúpẹ́ lọ́wọ́ PK First. kí lẹ lè sọ sí ní tó ṣẹlẹ̀ nírú òní. inú mi dùn gan o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ti dúpẹ́ lọ́wọ́ Alhaji Akande Abbas Obisere PK First Agbákẹ́ Abọ́bagún wa torí o expect nǹkan tó ṣe yìí ti di mo ṣe wà yìí gan ó ń dàbí àlá lójú mi. láwọn akọ̀bà mo dúpẹ́ pé àlá náà ṣẹ. àlá náà ṣẹ. ìgbà tán gbé wele ìtàn gbélé yín lọ́wọ́ pé wele ni ẹ̀yin náà sì tún fúnra ara yín tẹ́rí pé wele ni tẹ́rí pé ọ̀dọ̀ Wumai láti rà Wumai properties ni tó dẹ̀ confam pẹ̀lú gbogbo òwe àti gbogbo nǹkan tí ó wà mí. Wumai City tẹ̀dẹ̀ rí gbogbo ìwé báwo ló ṣe rí lọ́kàn yín pé wọ́n kó wílé àti kọ́kọ́rọ́ ilé fún yín. inú mi dùn gan-an ṣe ló dàgbà kí n tiẹ̀ wọlé yín tí ẹ mọ́ bó ti lè sọ pé nǹkan báyìí bó ṣe mí tó inú mi dùn gan sáà àmójúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ti dúpẹ́ lọ́wọ́ Alhaji Akande Abbas mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí ibù gan mi tiẹ̀ mọ́ bí dáa tiẹ̀ parí ọpẹ́ náà sí ni. tọ́ba náà fẹ́ ṣàdúrà máa tún ṣe pé ṣàṣàdúrà ni wọ́n bá. ẹ gbọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ Alhaji Mr. Akeem Adeyemo. apá ẹjọjú sí wa apá yìí náà pẹ̀ bọ́ bí. ẹ súnmọ́ wa. kápítẹ́nì yẹn o kápítẹ́nì o. apá báwo ni inú yín ṣe dùtò lónìí. èmi gẹ́gẹ́ lọ́lọ́pẹ́ ìdáwọ́dá ní nàbà wọ́n ọlọ́pẹ́ èmi ni torí mo dúpẹ́ pé tíyàtọ̀ yẹn mú ọmọ láti kékeré tó sì ń tọ́ tó ń fòmí sí lẹ́nu tó sì kàn tọ́lọ̀ wájú ó kú mọ́ ọ lọ́wọ́ tọ́lọ̀ tó wá ṣe bẹ́ẹ̀ náà tó pé tó wá ti ìgbésí ojú ayé rẹ̀ náà sórí rẹ̀ èmi gan-an wà lọ́wọ́. mo fẹ́ sọ̀rọ̀ kan o apá ń gbàtà wà nù mọ́tò ó sọ̀rọ̀ kan níbi tí wọ̀ náà bóòlù ṣe sọ kọ́mọ́dà tó ń kọ́rọ̀ sí ọ lẹ́nu. mo sọ mo ní pé
ní àtọ́dún tèmi gangan fún ara mi pé mo ní mo bẹ̀rẹ̀ sí lùlù láti 1977 ẹ̀yìn àtọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣoore fún mi àmọ́jẹ́ ní Alhaji Abbas Òbésèré ni nígbà tí mò ń wí wọ́n ra ọ̀kadà fún gbogbo wa pátápátá fún gbogbo báńkì. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ni tó tún ní kódà wọn la ṣe ń tò fún ara wa kí lè kí wọ́n ti tò síbẹ̀ bí àdìgbẹ́ so bàbá ti gbé ọ̀kadà gbogbo ẹ̀yin wọ́n báńkì. ti gbé fún wa o ọ̀gá wa gbé fún wa ọ̀kadà yìí ni mo tà ni mo fi ralẹ̀ níbo ló ń gbé báyìí inú ilé mi ni mò ń gbé ẹgbẹ́ Ọlọ́run sẹ́ẹ̀rí báyìí. inú ilé mi ni mò ń gbé ẹgbẹ́ Ọlọ́run so látọjọ́ tá a ti mọra gan ẹ̀ ṣèṣì sọ́rí ọ̀tí ìsínú àwọn ọ̀rọ̀ tẹ́ tún ti sọ́rí pé so bàbá tún ṣe tó bẹ́yìn tẹ́lẹ̀ kódà ó ṣe tó jù bẹ́ẹ̀ lọ. tí ilẹ̀ jẹ́ tó kọ́kọ́ fún gbogbo báńkì tẹ́lẹ̀ ni mo mọ̀. wọ́n ó fún ní àwọn wa ẹ̀sọ́ mo sì sọ́ láti ìgbà wọ́n ti kọ́ fún wọn lẹ́ẹ̀kan so wọ́n fi gbogbo iná wọ́n ti fi gbogbo iná ọ̀kadà tuntun. lágbára Ọlọ́run kódà ilẹ̀ tèmi gan 2 plot tí mo tún gbà méjì. níbi tó ti fún wọn lẹ̀ náà méjì ló fẹ́ mi náà ó sì ti fún wa ní wọ́n wọ́n plọ̀tì kankan lẹ̀ ní ìdí ayùn rẹ̀ ẹ wà ń bẹ̀. bẹ́ẹ̀ wà ni lágbàlá ìsúnmọ́ mi lára ìyáwó ó wà ń bẹ̀. ṣé rí nìyẹn irú ìyàwó lẹ lè pè wọ́n. mo sábà pé lágbára Ọlọ́run wẹ́yìn ìkọ̀kọ̀ àjọ mi kan ṣe fún ẹ lágbára Ọlọ́run ti jẹ́ kí gbogbo àwọn òbí wa wọn à ní fojú sunkún wa wọn à ní fojú sunkún Alhaji Abbas Òbésèré Ọlọ́run wọlé ọmọ ṣe ń dun ọ̀pọ̀lọpọ̀ àwa kan tí wọ́n dùn wá nínú Ọlọ́run ní fìbànújẹ́ sọ̀rọ̀ wọn níṣẹ́ aládùúgbò Ọlọ́run wọlé àwọn tí wọ́n tara wọn jáde lágbára Ọlọ́run sì jẹ́ kí ìyá wa náà pẹ́pẹ́pẹ́ tó fẹ́ torí ìyá alájà ìyá ni abiyamọ lóòótọ́ ni Ọlọ́run ní jọba jù gbogbo ẹ̀yin èèyàn tí kò dá lójú wípé lóòótọ́ ni létí pápá sọ níjọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn torí ẹ̀ lèmi torí àwa tá a jẹ́ Tómásì láàrin ìlú apọ̀ pẹ́pẹ́ tá a bá fojú rí nǹkan báyìí àìgbàgbọ́ tó nínú mi wá dùn wípé èmi olórí ẹ̀yin Tómásì náà mo tẹ̀lé wọn wá àti wá wo ilé yẹn adẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ tí wọ́n fi kó kọ́kọ́rọ́ lé fún wọn tí wọ́n fi ṣe gbogbo nǹkan tí bàbá wa Bọ́lá Bọ́lìjì náà fi wá tí adẹ̀jọ́ rí bó ṣe rí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ bá wa kọ orin kan. ládùn ládùn ní tóyìn ládùn ládùn ní tóyìn ilé ayé Àbáàsì òníwó ọ̀rọ̀ Àbáàsì onídàárú ẹ̀sàmí o ládùn ládùn nílé ayé rẹ̀ ó máa dùn ládùn ládùn ní tóyìn. alákìísà tó ń jó ló ó pẹ́ bóyá ilé àmọ́ lọ́la. alákìísà tó ń jó ló ó pẹ́ bóyá ilé àmọ́ lọ́la. àmọ́ kò yé wọn yóò yé wọn lọ́la. àní kò yé wọn yóò yé wọn lọ́la. kò tún lè yé wọn lọ́la bó bá tún di lọ́la kò tún lè yé wọn lọ́la o bó bá tún di lọ́la àní kò yé wọn yóò yé wọn lọ́la. wọ́n láwọn kan náà fẹ́ mú wa wọ́n ń kọ́ra wọn jẹ lásán ni. àjẹpẹ́ ṣáìdì mi àjẹpẹ́ bàbá ti yàn yín lọ́lá. wọ́n làwọn kan náà fẹ́ mú wa wọ́n ń kọ́ra wọn jẹ lásán ni. bọ́lọ̀hún ò bá fi wá lé wọn lọ́wọ́ àbùṣe. bọ́lọ̀hún ò bá fi wá lé wọn lọ́wọ́ àbùṣe. àbínú ẹni kò lè bá kàdáradà lágbára Èdùmàrè. gbogbo èèyàn wa nínú ilé ẹ dákun pẹ̀lú ohun tẹ́ ẹ rí ẹ rí pé orí ńlá bàǹtàbàǹtà ni Alhaji Abbas Akande Òbésèré ọmọ Rápálá ṣe fún bàbá yìí kódà nínú fọ́nrán tá a wò tá a rí pé bàbá kan tó ń jẹ́rìí pé ọmọ àwọn méjì gbàǹkọ̀ ló wà nílé ìgbà fásitì tí Abbas Akande Òbésèré ọmọ Rápálá tó ń sanwó iléèwé wọn lọ́wọ́lọ́wọ́ báyìí tí ń ran wọn léèwé lọ́wọ́lọ́wọ́ èmi ò tí gbọ́rú tàn rí o ǹjẹ́ lẹ́yìn tí gbọ́rú ẹ̀ rí mo rántí orin Abbas àárín Alhaji tí mo gbọ́ nígbà náà ìgbà ńlá tí mo pé ó dàbí ẹni pé ní lówó ó dàbí ẹni pé kò lówó àwọn kan lówó kinní kan ni àwọn kan lówó kinní kan ni ṣùgbọ́n pẹ̀lú tó wà lẹ́yìn olùgbọ́ wa ẹ̀yin olùwò wa kí lẹ rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ nínú Alhaji Abbas Akande Òbésèré ọmọ Rápálá nínú àwọn méjèèjì àti Alhaji Wasiu Ayinde tá a lè rọ́pò lówó jù àti pé kí ni ń fa tí àwọn méjèèjì
tí wọn ò fi jọ gba tara wọn sí àwọn ọmọlẹ́yìn wọn ni àwọn olólùfẹ́ wọn ni àbí àbí nǹkan kan ló fa kọ́nu kọ́họ tí ó hàn sáwọn èèyàn. Gbogbo ọmọ Yorùbá á tún máa pàdé ó dàbọ̀ ná.